àti lọ àti dé. Ikọ́ ọ̀kọ́ bá lá. Àbíbò ní àárín ayan. Ajáde àkóbọ̀ lọ́wọ́ ní ajáde àdádádá ní. Ajáde àmúgbó. Ajáde àmúgbóló. Ajáde àgbáwọ́ntì. Bọ̀sáàké. Ẹnìkankan ò sì fara pa. Ọba tí ò tí ì ṣẹlẹ̀ rí ní gbogbo Nàìjíríà yìí ó ti ṣẹlẹ̀ nílùú Ìbàdàn báyìí torí bàbá sọ̀rọ̀ lọ́balọ́ba èsì pé àjọba ìlú nìkan ni ọba àgbáyé lélẹ́yìí nítorí pé ó ti jẹ gómìnà rí ó ti jẹ sẹ́nétọ̀ rí ó tún wá bá bẹ́ẹ̀ ó tún bá bẹ́ẹ̀ dé orí ọba gbogbo ojú ẹ̀ òye yé ìmọ̀ yé gbogbo nǹkan yé àfọkànsí wa ni pé kọ́lọ́run ṣáàjò débẹ̀ nígbà tá a ti wà ní àròlé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run ṣògo ẹ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti ìbùsẹ̀ tí mo wá. This is CrossblogxTV. Don't forget to subscribe, like and share. Ẹ ṣáà rí i pé ọ̀rọ̀ oyè Olúbàdàn tuntun òun ni wọ́n celebrate káàkiri. Àwọn Oriyomi Hamzat ti jáde wọ́n láwọn ò ká dàda ní àwọn òkú bọ̀dá ni wọ́n ní ṣùgbọ́n àwọn lọ láyọ̀ àwọn bọ̀ láyọ̀. Ẹ ṣáà tún rí ògbóǹtarìgì òṣèré Nollywood táwọn náà ń confirm pé bàbá Olúbàdàn láti ipò sẹ́nítọ̀ di gómìnà oríṣiríṣi ipò náà ti là kọjá àwọn àṣírí ńlá kan wá wà tí Oríyọmí tú nípa bàbá Ọbásanjọ́ àti bàbá Olúbàdàn àti ìdí tí wọ́n fi lè wá síbi ayẹyẹ tí wọ́n ṣe yìí. Wọ́n ní ọ̀pọ̀ àṣírí ló wà lábẹ́ kápẹ́ tí wọ́n fẹ́ tú síta báyìí. Ẹ jọ̀ọ́ ẹ fìdílé nǹkan ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́ ká gbọ́ àṣírí tó ń lọ láàrin bàbá Ọbásanjọ́ àti Olúbàdàn because Olúbàdàn wọ́n ní ń confirm pé kì í ṣe Adédìbú ló yọmí lóyè o àti kì í ṣe Akálà ló yọmí lóyè o. Wọ́n ní bàbá Ọbásanjọ́ ló yọmí lóyè eléyìí tó gbẹnu tán. Wọ́n ní irú tí Babangida ṣe fún Abíọ́lá tó yí mandate àwọn èèyàn padà ọ̀rọ̀ yìí gbẹnu tán. Ẹ jọ̀ọ́ ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan. Please don't forget to subscribe, like and share. Ẹ jẹ́ ká gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yìí lẹ́nu bàbá wa Oriyomi Hamzat. Ọkọ̀ tó gbé ìdùnnú kúrò níwájú ẹ̀ nígbà tó o nílò rẹ̀ tó wà ń sunkún ọkọ̀ yẹn ń padà gbé ẹ̀rín bọ̀ tó ò bá balẹ̀ jẹ́ nítorí aburú kékeré tó dé bá wọn. Bàbá Aládọjà ń sunkún sínú nígbà tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń sunkún síta nígbà tí wọ́n gba mandate tí gbogbo ìlú fún wọn lọ́wọ́ wọn. Gbogbo èèyàn ní sọ pé Tinubu ń bọ̀ Àtíkù ń bọ̀ pé bá kéde ẹ̀bí kan tí wọ́n mọ̀ tẹ̀ ni pé Ọbásanjọ́ náà sá ń bọ̀ Ọbásanjọ́ náà sá ń bọ̀. Bàbá Aládọjà sì tẹnu mọ́ pé Adédìbú kọ́ ló yọ mí Akálà kọ́ ló yọ mí Ọbásanjọ́ ló yọ mí. Nígbà náà abẹ́yẹ èèyàn ti gbàgbé ni ìtumọ̀ ni pé Bàbá Aládọjà mọ̀ pé wọ́n yọ àwọn lọ́nà tí ò tọ́ wọ́n jẹ ojú àwọn wọ́n tẹ àwọn mọ́lẹ̀ wọ́n fìyà jẹ àwọn ṣùgbọ́n àwọn ò lágbára lórí ẹni yẹn lásìkò yẹn nítorí pé ààrẹ ni ó ṣe tó wù ó sọ rẹ̀ di Ọlọ́run láwọn lórí. Ṣùgbọ́n kàkà kí wọ́n balẹ̀ jẹ́ wọ́n ń bá àwọn tí wọ́n balẹ̀ jẹ́ sọ̀rọ̀. Ṣé ẹ fẹ́ gbọ́ tí Bàbá Aládọjà bá jáde níjọ́ náà pé á dàrú ni o mọ̀ pé tí bàbá ó ti gbadé wọ́n ti sún náà. Ibi wọ́n ti ṣe eré ẹ̀yẹ fún Bàbá Aládọjà lálẹ́ yìí wọ́n lè ti bà á jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣeré fún bàbá lálẹ́ òní wọ́n lè ti kú. Àwa náà ta ní rédíò tá a fi ń gbé tí wọ́n ń ṣe lárugẹ a lè mọ́ wà mọ́. Tó bá jẹ́ pé bàbá yẹn yarí kan lè ń gbà náà pé òun ọ̀sà àdàrú ni. Ọkọ̀ tó wá gbé ìdùnnú tọ́tọ́ sí bàbá ń lọ ńjọ́ kìíní àná tó já ìbànújẹ́ lẹ̀ tí gbogbo àwọn olólùfẹ́ Ládọjà ń sunkún àwa ọmọ tínú wa ń bàjẹ́ kì í ṣe pé ikú ònípò kọ́ ló ń bà wá nú jẹ́ tọ́lá àmọ̀ pé wọ́n kú ònípò ṣùgbọ́n ìrẹ́jẹ irú ìrẹ́jẹ wo leléyìí mandate gbogbo ìlú tẹ́ ẹ bá níjà tẹ́ ń jà ẹjọ́ yanjú ẹ̀ náà mandate gbogbo ìlú
ṣé pé ẹ̀tọ́ ẹ̀kọ́ ọmọ bínú náà ni wà ń sọ pé ẹ pẹ̀lẹ́ ẹ ti sùúrù ẹ má jà Ìbàdàn nǹkan kan ò gbọ́dọ̀ sí Ìbàdàn o Ọ̀yọ́ state ò gbọ́dọ̀ bàjẹ́ o Ìbàdàn ò gbọ́dọ̀ dàrú o tí wọ́n wá ń fi ọ̀bọ lọ ẹni àpọ́nlé tí wọ́n fàbùkù kan ẹni yìí tó sì mójú kù tó sì pamọ́ra. Ẹ wá sọ fún mi ìjọ àti ń jọba nílẹ̀ Ìbàdàn ìfẹ́ dákọ̀ ìlú mi ìjọ àti ń jọba nílẹ̀ Ìbàdàn èwo ló dàbí ti Ládọjà ìlẹ́nu ibi tá a bá dé ìgàn ká tó tẹ̀síwájú. Ọkọ̀ kan náà ni o kì í sọ ọkọ̀ méjì o ọkọ̀ ẹyọ kan náà ni o èyí tó dúró tó páàkì ń jò ní tó gbé ìdùnnú lọ tó já ìbànújẹ́ lẹ̀ òun ló tún padà wá ó wá gbé ìbànújẹ́ rẹ̀ ó sì já ìdùnnú ayérayé sílẹ̀ nílé bàbá wa bàbá mi Rashidi Adéwọ̀lú Ọládọjà ó sì tún já fún gbogbo ilẹ̀ Ìbàdàn. Àkànmú dájọ́ Ìbàdàn ó sì kó Àkànmú sìn Ìbàdàn Ìbàdàn sìn ará ilé wá ará oko ọ̀gbẹ́yìn bí wọ́n ṣe ń pè mí l'Amẹ́ríkà ni wọ́n ń pè mí London ni wọ́n ń pè mí Paris àwọn so onígbọ̀wọ́ àwọn kì bàbá àwọn kì bàbá. Ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣe àdúpẹ́ o tí bàbá bá yarí jò ní ipò òun ò ní gbà wọ́n lè padà dá padà sípò ó lè mọ́ padà jọba. Ẹ kú kalẹ̀. Gbogbo Ìbàdàn a máa kú oríire Àkànmú Adéwọ̀lú ọmọ. Ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 54 27 +234 70